Somebody shout hallelujah. Okay. Somebody shout hallelujah. Ọjọ́ kan bọ̀ ní kíní kan sọ́lọ́rọ̀
Allow that. Then he said, okay. He will do the way and won't come over later. But he cried. Hallelujah. I need back and you can't do lower yet. What's it do yet? What is it doing? So go. What is it doing? Hallelujah. Ṣùgbọ́n owó ẹ̀wọ̀n tí ó kọ́ lọ́wọ́ mi nígbà tí mo ń ṣe. Tí àwọn akẹ́kẹ́ ní ìṣojú ẹ̀ tó lè dáwọ́ fún mi àrà pa ẹ̀ náà. Ọwọ́ ẹ̀kọ́ láyé bá nílà. Hallelujah. Ẹ lọ kúrẹ́ ayé níbi kí tẹ bá wà. Ìgbà ìjẹ́ nínú yìí, ìgbà ìjẹ́ ní ẹbí wúwo ẹ̀ tí bá ti sóore fún ẹ rí. Listen, somebody come and walk on. We go one time, another one die. Was again. Get go out from the game. Not this again. Money, family, family again. Hallelujah. But now, come as a parent, once again. Continue my visit again. What's the reason? Hallelujah. Amen. So, what is so? Don't come again. I don't make it so. Ento mago masekeni. Ento mago kumusi masekeni. Ento masuri fún masekeni. Ṣùgbọ́n tó lọ bá tó wá dáre padà sáyé mi. Màkàlà o. Olórí padà bò ó. Tòwé nígbà tó wà á lọ jẹ́ ni o. Nígbà tó lè wá sí i, ó yẹ ká lè bòmí láti rí o. Ṣé mọ́tò tí mo bá sọ̀sọ̀ lọ́sẹ̀ tó kọjá rí? Hallelujah. Hallelujah. Kébí ló máa fa epo mọ́tò kan sínú mọ́tò kan. Pé sábà ẹ̀pọ̀ kí ló máa fa epo láti inú mọ́tò kan sí mọ́tò kan tó máa gbé léèrè ní kéko púpọ̀. Hallelujah. Mo ní sọ epo ló ṣẹlẹ̀ fún yín. Ẹni bá kó ṣe kí kó bá. Ẹni bá kó ṣe solutions. Ẹni bá kó bá ṣe solutions. Bọ̀mọ̀ ara yẹn létí. Àìsàn kó máa pẹ́ kó lọ ṣe kí lọ ya. Àìsàn kó sábà ẹ̀ máa mú mi lórí lóṣù mẹ́fà. Ó jẹ́ gbálẹ́ ẹ̀ka ló mọ. Ó dọ̀là ọ̀rọ̀ ṣe kí ó tún gbé búrú díẹ̀ dé. Wọ́n àwọn ìfowópamọ́ ṣe ń sọ yẹn. Àwọn ènìyàn ń gbọ́. Àwọn tó mọ̀ wípé ọba Solomon lòkè parọ́ kọ́ ṣe kí mo ń gbọ́. Àwọn òbí máa ń pè mí ní díẹ̀ pé ọba Solomon ṣé ló tó lẹ sọ lẹ́ẹ̀kan yìí. Má fi pèrè lọ́wọ́ sábà wọn yọ ọmọ mi náà. Hallelujah. Ókè ẹ̀ka amánẹ̀dì 1 million ẹ̀ka bá ṣe kí ẹ̀ka amánẹ̀dì ẹ̀. Kí 1 million bá wà káàkiri ní ìgára wà pọ̀ bí. Kí ni wọ́n bá bọ̀? Wọ́n bá bí ẹrú pèrè 1,000. Ìgbà páìlà. Ìgbà tí èmi fúnra mi tó dùn mí bó kí ló ṣe sí. Hallelujah. Now, kí ni lẹ́sìn àkọ́kọ́? Mo ń bọ̀ nínú orí tó kọ yẹn, abẹ́sọ̀rọ̀ rẹ̀. Kí ni lẹ́sìn àkọ́kọ́ wí? Òfin àkọ́kọ́ pọ́ǹtì tẹ̀ fún jáde lẹ́nu. 1 Samuel chapter what? Verse what? Kí ló wí? Point 1 ẹ̀ fẹ́ kọ́kọ́ náà. Ẹnì kan lọ sí seven days abẹ́lọ́mọ́ ọ̀rọ̀ jáde lẹ̀. Ó ní ìgbà tó fẹ́ mú jáde. Ó pẹ́. Ana gbàdúrà wò pé kí ni? Ọkàn mi yọ̀ sí Olúwa. Ìwọ mi lèmi ó máa gbé sókè sí Olúwa. Ìwọ mi ni a ó gbé sókè sí Olúwa. Second Samuel chapter what? Ó yá ẹ̀ka. Ó sì ṣe. Yes. Lẹ́yìn ìgbà tí ọdún yípo ní àkókò ìgbà tí àwọn àgbà máa ń jagun. Dábìlì sì rán Jóábù àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú rẹ̀ àti gbogbo Ísírẹ́lì. Wọ́n sì pa àwọn ọmọ Ámónì. Wọ́n sì dó sí Rámà. Dábìlì sì jókòó ní Jerúsálẹ́mù. Ó sì ṣe nígbà àṣálẹ́ kan. Dábìlì dìde ní ibùsùn rẹ̀. Ó sì rìn lórí òrùlé ilé ọba. Lórí òrùlé náà, ó sì rí ọmọbìnrin kan tí ó ní ẹwà. Second lesson kan kí ló wí?
Òtítọ́ ni ọ̀rọ̀ náà. Kí ni Timothy chapter what? Yes. Timothy kìíní chapter 3. Òtítọ́ ni ọ̀rọ̀ náà. Bí ẹni máa bá tó oyè bíṣọ̀pù. Iṣẹ́ rere ni ó fẹ́. Ǹjẹ́ bíṣọ̀pù ṣe aláìlẹ́gbọ̀n ọgbà ayákan olùṣọ́ra. Bíṣọ̀pù kẹ̀lé mi. Kí ni ẹni ọ̀sán fẹ́ yàwó kan? Àwọn olóńgbò fẹ́ yàwó kan. Bíṣọ̀pù kẹ̀lé ẹ̀. Hallelujah. Ìyẹn ti kú. Àbá wá ní pass. Ọjọ́ kan pọ̀ níbo. Ká. Hallelujah. À ń tọra wa nínú sọ́ọ̀sì o. Kí ló ń bá a sí? Máa bọ̀. Máa bọ̀. Yóò mọ lóta bẹ́ẹ̀ tọ́ra wa dà. Máa bọ̀. Máa bọ̀. Reality ni àwọn oníṣẹ́ta ní kí wá sọ láyé. Kí ló sọ fún wa sọ? Reality. Èmi ò ní tàn yín, àbẹ̀bẹ̀ bẹ́ẹ̀ tọ́ra yín. Orí tí ẹ kọ́ yìí, ẹ̀ ń tọ́ra yín. Ọjọ́ kan pọ̀ níbo? Tí a ṣe kiri. Epo. Ẹni yóò ké jalè, ṣùgbọ́n wọ́n purọ́. Ẹni yìí tó fàdéya, ṣùgbọ́n máa ń lọ sí ṣọ́ọ̀ṣì dáadáa, kò kí ń dé ti ṣọ́ọ̀ṣì. Ẹni yìí máa ń solóso, ṣùgbọ́n ó máa ń sore fún àwọn ènìyàn. Ẹni yóò kì í solóso, ṣùgbọ́n ọmọ ọlọ́mọ bá fẹ́ rí sí àfẹnusókè ní àfẹnubàjẹ́ nínú gbogbo wọn tá lè kó dáná lè ká mọ̀. Ẹ mú èkó jáde má lè ká kó jáde nínú wọn. Dáhùn ni àyẹ̀wò nínú wọn náà lè ká mọ̀ dà. Kí ni gbogbo wọn? Èèpo gbogbo yín pátá ẹni náà ẹjọ́ lọ. Kò sí àlìkámà kankan níbi kankan. Kí ló pè ní àlìkámà ní lójú nínú àlìkámà? Kó sí náà, wọ́n ti jẹ́ kó lè ní kéré. Kí ni sí àlìkámà? Rere nìkan ní àlìkámà máa ń ṣe fún ènìyàn. Kò gbọdọ̀ sí ibi. Èso ni. Ó lè máa ń ṣe ara ní oore. Dáadé òkè ṣe lé ní gbogbo yìí. Owó kò ní wọlé wá kan. Owó kò ní fara wà tó nílé náà nìkan mi. Ó máa ń gbé iná wà lọ́tọ̀. Lórí ìgbà lọ́wọ́ wà. Hallelujah. Wọ́n tó kàn bọ̀ láwọn sàmà wọ́n máa láìpẹ́ orin yẹn o. Ṣùgbọ́n àwọn tó lù yìí wọ́n ti yó lẹ́wọ́n ti fọ́ tí wọ́n ti lọ́wọ́ sí. Kárí pé a rí àwọn àlùkò. Wọ́n máa jó sí ìwé gan. Orin yẹn farabalẹ̀. Wọ́n ti ní ọ̀tọ̀. Ó dàbí pé gbogbo ẹni láti ẹni bàjẹ́ àbí kò ṣiṣẹ́ mọ́. Bóyá a sì máa rówó yá lọ́wọ́ àwọn ìyá sílé. Láti rí alájàtijọ́ nílé ọ̀pá láti bẹ̀rẹ̀ ra lẹ́gbẹ̀ẹ́ yẹn láìsí lẹ́yìn yẹn ìṣẹ́sì ó gbọ́dọ̀ máa pè ẹ́ àti náírọ̀mù àti gbogbo ẹ̀. Ọjọ́ kan bọ̀ ní bí àṣẹ kiri ká ọ̀tọ̀ọ̀tọ̀ bí a bá wá rí ẹni pọ̀lì tó wọ ìjọba ọ̀run Ọlọ́run ṣe pàṣẹ ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run sojú ṣáájú. Hallelujah. Ṣé wọ́n ti ní òbí torí àwọn kírísítẹ̀nì máa tún jà wọ́n máa tún para wọn lórí ọ̀rọ̀ lórí tó sọ. Máa bọ̀. Gbogbo kan fi pẹ̀lú explanation. Máa bọ̀. Máa bọ̀. Bíbélì sọ wípé gbogbo àìṣedédé àbí ẹni yìí olóṣèlú ní ṣùgbọ́n máa ṣoore ẹni yìí adigunjalè ní
ṣùgbọ́n máa ń ṣe àìnú. Ẹni yìí kò kì í jalè, kò kì í ṣe olóṣó, kò kì í ṣe tẹ̀mẹ̀lẹ̀kú, kò kì í yànlè, ṣùgbọ́n máa ń purọ́. Àwa ní a fi oore ọ̀fẹ́ fún ẹni yìí. Kí àwọn méjì kó lọ sí kí ni? Kó lọ wọnú kí ni mo ṣe yẹn? Pàṣẹ! Àwọn mẹ́ta bá lọ sí kí ni? Wọ́n gbọ́dọ̀ wọnú ná. Kẹ́rìbọ̀dì bá wọ ìjọba àwọn ọlọ́run ṣe pàṣẹ. Ìjọba Solomon ló sọ bẹ́ẹ̀. Gbọ́ sílẹ̀. Gbogbo ayé nínú la lọ. Nígbà tí bẹ́ẹ̀ ni mo wá kọ lẹ́tà, ó ní kò sí ẹni rẹ̀ kan láyé bí mo ṣe ká ní. Nígbà tí ọmọ ọlọ́run fúnra ẹ̀ bá sọ pé kò sí ẹni rẹ̀ kan láyé, who are you? Ìdí ni ẹgbẹ́ gbé mo ti gba tẹ̀lé sí kámú. Mo kọ́ tẹ̀sẹ̀ lọ ra yìí, mo mọ́ ọmọ ọlọ́mọ sí fàájì lọ. Bọ̀ mi ò ní bá tẹ̀lé ẹ̀jẹ̀. Yóò ní sẹ́bi. Ìgbẹ́ yóò kọ́ tẹ̀lé ní báyìí sẹ́bi. But ẹni títí bá tẹ̀sí láti lé kára mi happy, I will do it. Bíbélì wá sọ wípé tí ènìyàn bá ti ṣẹ̀ sí ẹ̀ṣẹ̀ ẹyọ kan ó fẹ́ kéde. Ṣẹ̀ sí gbogbo rẹ̀. Ìwọ ìbá wọn sọ̀tọ̀ kó sọ wo di sẹ́ǹtì o. Ìwọ máa ń yàn lè ní kọ́nà. Kí ni ẹ? Ìwọ kí máa ń yàn lè o kí fagbó o kí mu sìgá o. Ṣùgbọ́n wọn ní wọ́n fẹ́ gbé ẹsẹ̀ fún ọmọ kan. Ó lọ fẹ́ kó bàjẹ́ níbi lọ́fẹ́ gbé ẹsẹ̀ fún. Who are you? Nínú èmi àti ìwọ kí lábí yàtọ̀. Ẹ̀yẹ́ ta ka Bíbélì Psalm 15. Psalm 15. Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Somebody sábì Galileya. Olúwa, ta ni yóò máa ṣe àtìpó ní àgọ́ rẹ ká? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Àwọn olú ọmọ wá sí ṣọ́ọ̀ṣì. Ẹni tí ó rìn déédé. Dúró. Ẹyọ kan ẹni tó ṣe ṣèké. Ìbá àpò òkúrọ́ rí náwó ẹ̀ sókè. Tí wọ́n yẹ̀ ní dédé. Ọ̀nà ń gbọ́ ìyá méjì gàrí tí wọ́n ní máa kírọ́ ní. Gàrí ṣèké. Ó fẹ́ gba ẹni tó ṣèké. Ká. Tí ń ṣiṣẹ́ òdodo. Ẹni tí ń ṣiṣẹ́ òdodo. Tí a lọ ṣiṣẹ́ òdodo. Jìbìtì lẹ́ni jẹun. Yàtọ̀ sọ́tọ̀ yahoo. Ẹni tó ṣiṣẹ́ òdodo kí ló pè ní iṣẹ́ òdodo? Iṣẹ́ tí ò ní kọ́lọ́kọ́lọ́ nínú, tí ò ní èrò kankan nínú. Iṣẹ́ tó máa sọ wípé báyìí yìí, oye tó parí ẹ̀ 20,000 ní 2,000 bẹ́ẹ̀ mo ṣe kí ni mo ní múlẹ̀ lórí gẹ́gẹ́ bí èrè ti tèmi. Kàkà bẹ́ẹ̀ wá sọ pé 40,000 ló parí ẹ̀. Èyí kò fẹ́ kéré àjẹpá. Tó o ṣiṣẹ́ òdodo. Ká. Tí ó ń sọ òtítọ́ inú rẹ̀. Ṣé o gbé ẹsẹ̀ ọ̀tọ̀ ní? Ká. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Wà láìka láì mo máa wọ ọjọ́ bá wù mí bí mo yí lọ. Ẹni tó sọ òtítọ́ inú rẹ̀. Mo nǹkan tí mo ṣe ní kọ́nà máa sọ fún yín. Àyè lè sọ fún yín. Mo gbà wọlé mo yín. Èyí máa pìtẹ́ ìdíyẹ ẹ̀ ní sọ. Àwọn ayé ọmọ wa fojú gidi máa wò yí pé ọ̀gbìn sẹ́lẹ̀sì. Èmi máa sọ tèmi wípé ìkópa ẹ̀ máa sọ́dọ̀ ní sẹ́lẹ̀ kọ́nà. Ká. Tí kò sì ṣe ibi sí ẹnì kejì rẹ̀. Ṣé ẹni tó bá pa ìlànà ṣe ṣe kejì ẹ̀? Ẹni tó yọ̀ bẹ́tẹ̀ yìí. Ẹni tó fẹ́ ló pa ọmọ làkejì ẹ̀ jẹ́ kó ló ṣe. Kàwé. Tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnì kejì rẹ̀. Tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ọmọ làkejì ẹ̀ ká. Ní ojú ẹni tí ènìyàn kéènìyàn di gígàn. Ní ojú ẹni tí èèyàn kéèyàn kò di gígàn. Ṣé o ti ẹlòmíì ò ti wá sọ́ọ̀sì kó wò pé wọ́n lọ àpò owó rẹ̀? Ṣé ẹlòmíì ò ti wá sọ́ọ̀sì kó wá sọ́ra dáadáa tó wọ̀? Ṣé o ti fojú ẹ̀gàn wò? Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tó bẹ̀rù Olúwa. Ṣùgbọ́n a máa bọlá fún àwọn tó bẹ̀rù Olúwa. Olówó làwọn èèyàn bọlá fún sí kò sẹ́ni tó bẹ̀rù wọn. Kò sẹ́ni tó bọlá fún àwọn tó bẹ̀rù Olúwa. Ẹni pásítọ̀ tó bá ti lówó lọ́wọ́ kì í ṣe èèyàn lọ.
mo kúrò mo ní ní pásítọ̀ tó bá ti lówó lọ́wọ́ kò fi ṣe kiri ìlànà tó bá náà gbọ́ ìlànà náà fẹ́ta wọ́n tó bá ti lówó lọ́wọ́ yìí tó bá ti sanwó orí ká ẹni tí ó búra sí ibi ara rẹ̀ ká tí kò sì yí padà. ẹni tó sọ wípé kò bá ẹni máa ṣe tó lẹ̀ sí pé tó lẹ̀ sí ká ẹni tí kò fi owó rẹ̀ gba èlé. ó ti tó ní ìbálẹ̀ tó ń kà yìí èèyàn mélòó ló lè wọ̀ tó bá ọ ìwà lórí tẹ̀lé kọ́ra yìí àwọn onígbàgbọ́ àwọn bọ̀rìṣà yẹn inú iná ni wọ́n lọ ó sì èrè ẹni àti wájọ́ lọ́dún náà ni ó lọ ẹnu ló máa fi sọ àbí ẹni tó jalè lọ́lọ́pàá mú tó lóun ò lè sọ sẹ́mi o èèyàn máa sẹ́yìn kí ló máa gbé ẹrù ọdún sẹ́yìn ìfọ́ kí ló máa gbé ọdún sẹ́yìn ìwọ wọn ò ní pọ̀ ọ̀bẹ ẹgbẹ́ bó wọ ọbẹ̀ náà ìgbà tí wọ́n fúnra ẹ̀ ló máa sáwọ́ ọbẹ̀ kọ́rọ́ ẹ̀yàn wọn lọ́wọ́ omi ní ìyá kan fún police station ìfọ́ tí ló máa gbé wọ́n sẹ́yìn wọ́n jalè wọ́n mú ẹ wọ́n tẹ̀lé ọmọ alẹ́sẹ̀ wọn òun lọ́rọ̀ ẹ̀wọ́n lọ pé òun wọnú iná tó gbé àlùkò àbọ̀ tó bá mọ̀ pé òun fẹ́ wọnú iná kí ló máa ṣe wàá lọ fa gbogbo ẹ̀jẹ̀ tó wà lára ẹ kúrò wà á para ẹ wà á ẹsẹ̀ wà á kó wọnú ìyá ẹ á ẹsẹ̀ wà á bí ẹ látọ̀dọ̀ ẹ̀ ògbọ́dọ̀ dá ẹsẹ̀ kankan ìyẹn ló lè bọ́ spam tó dẹ̀ dá ẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ fi sanwó orí ẹ̀ kó tó fún ẹ lóyún tí spam tó dẹ̀ àjọ bá ti sanwó orí ẹ̀ kó tó fún ẹ lóyún wọ́n ti ṣe kí ni òní lẹ́sẹ̀ nígbà tí Dáfídì máa kọ lẹ́tà ó ní nínú ẹ̀ṣẹ̀ dédé àti nínú ẹ̀ṣẹ̀ ní wọn mẹ́fà inú iná ìyẹn dábàá fẹ́ sọ̀rọ̀ nínú wàá wọ ẹni tẹ́lẹ̀ ọ̀ka ẹ̀ka ẹ̀ lẹ́yìn. Bíbélì sọ wípé ìjọba ọ̀hún wà wípé iná sì kiri ìjọba Solomon sọ wípé kò sí nǹkan tó délẹ̀ torí tó bá wà láyé ìgbà dáhùn títí di àkókò yìí àwọn olóòlò ti pè àbí àwọn olóòlò tó lọ fẹ́ kó wọ́n bẹ̀ wọ́n ti sì. Bíbélì wa kọ lẹ́tà ó ní ìrànká lọ ilé ayé kiri. Nígbà tí mi máa kó ìjọba àgbẹ̀lọ̀ lẹ́nì. Ìbá fẹ́ sẹ̀wọ̀n lẹ́nì. Bí kò wọlé ọlọ́ọ̀gbẹ́ kan gbé àdáni lórí. Fine. Láàárín ìṣẹ́jú márùn-ún kí ló máa dúró lórí sirin lọ́tọ̀ wáwáwáw kí ni mo wọ̀ yẹn inú iná rẹ̀ ibi tẹ́bi tó máa tẹ̀lé sí rẹ̀ tó bá fẹ́ ní àlàáfíà tó bá fẹ́ ní kọ̀kọ̀ balẹ̀ má fẹ́ wà ní ìjọba ti Ọlọ́run má bá tẹ̀lé ẹ̀jẹ̀ nǹkan tó bá ló jẹ̀bi èlò má ṣe kíni máa ṣe má wo awalago ṣiṣẹ́ tìrà ní ìfọkànbalẹ̀ kọ́ ìtẹ́ ó ti wà ní ìjọba ọ̀run. Bàbá ní tẹ̀lé yìí mi ò bí ní ìpínlẹ̀ tí bá kó láyé ìlú lọ níta tó ewu ti gbá ìṣáàṣì oríṣiríṣi tó ọjọ́ pé lóòótọ́ náà ń lọ ẹnì kan ṣoṣo pé ó gbọ́dọ̀ wọ́ bẹ̀ tẹ́lẹ̀ bá ti fẹ́ wọ́ bẹ̀ ọlọ́ọ̀ṣẹ́ bá ṣíá. Ṣé gbogbo apáta lẹ́lẹ́sẹ̀ ó lè dá mi lójú wípé ọba tí a sọ̀rọ̀ nípa ẹ̀ kìí sojú Bíbélì sọ wípé Ọlọ́run kìí ṣe ojú ṣáájú anybody tàbí wá sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́bi Dáfídì first lesson take am ẹni ọdún sílẹ̀ kẹ́ máa wọlé ọ̀tá bá ti ká ìtàn máa ń lọ lẹ́yìn
Bíbélì pè Dáfídì? Kí ló náà pè Dáfídì? Ṣé Dáfídì ò níyàwó? Ọlọ́run kẹ́ Dáfídì ó kọ́ ọ́ sí ẹ̀. Nígbà tó lọ gbólókè ọ́ sí ẹ̀ lọ. Ṣé kí sáwọn ìyàwó ilẹ̀ fún wa wò? Kí ló lọ yọ ọdún wò? Oníbejì obìnrin tó pẹ̀lú ìgbésí. Ilé oṣù lọ́tọ̀ àwọn àṣìṣe ọmọ. Ẹyẹ èèyàn yẹ lọ kálí bẹ́ẹ̀ ni. Má kálí ẹ̀. Yes. Kí ni ìgbà náà? Mọ̀ ń bọ̀. Ẹjọ́ pọ̀. Ọjọ́ kan ní ti Olúwa. Àmà. Mọ̀ ń bọ̀. Hallelujah. Hallelujah. Mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀. Ìjọ tí mo ti ka ẹ̀ka Dáfídì nínú òtí nígbàgbọ́. Ẹni tí Ọlọ́run mú kúrò nínú igbó dáradára. Tí Ọlọ́run fàyọ láàrin fámílì ẹ̀ tí wọ́n dín ìjọ parí. Ọlọ́run sọ ní ọba ewu òkú ìdìbò tó wá sí. Tàlàfà gbàgbọ́, tàlàfà trust. Nígbà tó bá yọ ọdún mẹ́tò tó wọ ìyàwó ní àwọn tó ń wẹ̀ tó ń dárò. Tó bá tiẹ̀ wá padà rí, kí ló yẹ kó ṣe? Ó ní ọba pa lórí ogun. Ó ní kó lọ pe arábìnrin náà. Nígbà tó bá pe arábìnrin náà dé ìṣẹ̀lẹ̀ lásẹ̀. Dábìdì bèrè lọ́wọ́ ẹ̀ pé wà yìí. Ó ní èmi ni ìyàwó rí àyà. Ọ̀kan lára àwọn jagunjagun rẹ̀. Kí ló yẹ kó bá ṣe? Tó kó wèrè bá tiẹ̀ gbé sẹ́wọ̀n tí ìṣègùn yá ọyẹ nígbà yẹn ni kó bọ́ sí pé fún kó plus spam òfò dànù. Kàkà bẹ́ẹ̀ ló ń ṣe. Ó ní ọba ṣẹ́bí. Ló bá bọ́ àwọn onígbéyàwó ìdáyà bá fún ìyá ọkàn. Ó yá òdó yẹ. Àṣírí tí ọba àwọn bá òbò kò sẹ́ni ọ̀sẹ̀ mi. Àbí kò tí ì dákòkò lọ́nà fẹ́ yẹ̀ yẹ̀. Sọ pé o sì kí ní kan àṣírí ẹ̀ kù. Àṣẹ pápọ̀ kan ò sí bí kò sí. Àṣẹ gbé kan ò sí láyé àṣẹṣe kékeré. Má sí ní òògùn ẹ̀. Mo máa fẹ́ ti mọ ìdọ̀tí o. Ọlọ́run wá sọ wípé ẹ̀kan tó ṣe wọ́n fi àṣẹṣe gbọ́dọ̀ di omi. Lálọ́ máa ń wọ́. Nígbà tó wá di omi. Ọba wá jókòó wípé àti lọ́ba àbọ̀dọ̀ lọ́kẹ́ mi. Ẹni tí àwọn èèyàn ń pè ní ènìyàn lọ́rùn. Àwùjọ gbọ́ ká ti gbọ́. Oníwẹ̀ ti ṣe. Ọba wa gbé fóònù. Ẹ̀lú ojú ọ̀pù jagunjagun ọkùnrin yẹn kọ́ ọba òkè. Wọ́n gbádùn ẹ gbogbo èròyìn ẹ ló wá sínú ilé pé ó ṣe kí ni ó sì ṣe dára lójú. Ó ní ọkùnrin kan tó wà lójú ogun pẹ̀lú ẹni bẹ́ẹ̀ tó pè ní ìwé àyà. Pé wá sílé mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ máa fojú máa lọ tí bá ní kẹ́kọ̀ọ́ ìjẹ́ bá fèlè wàhálà máa ṣẹlẹ̀. Tí o bá múnú mi dùn lé ní ma fún ẹni 1.5 tí yá sílé kó tó kó jẹun nínú owó ọpẹ́ yìí. Láti oṣù mẹ́fà owó ọpẹ́ nígbà yìí.